ẹ̀wẹ̀ ni tóbi máa. ìwà làwọn ní. àwọn náà ó ti bí o. ìwà làwọn ní. ẹ̀wù bá ṣe ń lóyún. ìṣòlùwà ní. ẹ̀wù bá ṣe ń bímọ. ìṣòlùwà ní. ẹ̀wù bọ́mọ ṣe ń ra. ìṣòlùwà ní. ẹ̀tún wo bọ́mọ ṣe ń rìn. ìṣòlùwà ní. ẹ̀wù bọ́mọ ṣe ń sọ̀rọ̀. ìṣòlùwà ní. ẹ̀wù bọ́mọ ṣe ń dàgbà. ìṣòlùwà ní. Kalimata ni, Kafirata ni, Analisa ni, Zakirata ni, Ibebeza ni, Abibata ni, Ilarama ni, Oya Subhanallah, Abiyamoni, Subhanallah, ìwọ ló dá mi wọ́n bẹ̀sẹ̀ èmi ò bá gbé rẹ̀ o. Ọlọ́run jọ̀wọ́ dákun wọ́n gbàgbé mi. Lábúlàtì àti wọ́n bẹ̀sẹ̀ ẹ ṣeun dáadáa. Ajé olóyè. Ó yá àlá. Èrò wọn wà lóra sólò. Ẹ ṣeun ẹ ṣeun. Àlékún rẹ̀ Ọlọ́run mi mo wá dúpẹ́. Ìmọ̀mù lẹ́sí. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọ̀ pẹ́ wá. Ọlọ́run mi mo wá dúpẹ́. Àlàáfíì Madu Rasul 2024 Vision 13 jọmẹjọ Sunday 2022 Ọlọ́run ẹ̀tọ́ wa torí ìwọ lọ́ba tó ń ṣe dáná ìwọ lọ́ba tó ń ṣe tòní ó ti yàtọ̀ pé wá ṣe dáná. Alimanara ọmọ ìsáṣẹ́ ti nínú ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run mi mo wá dúpẹ́. Subhanaka Allahumma la ilaha illa Allah. Hey! 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 Subhanaka Allahumma La ilaha illa Allah. Manara abiyamo ni. Almanara. Allahumma La ilaha illa Allah. Atabaraka Jalaluka. La ilaha illa Allah. wala ilaha Ilaha ghayruka. La
Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo wá pẹ́ wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. Àlá ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́lọ́wọ́ ó ti dájú pé wà á ṣe tọ̀la. Wọ́n wá sáṣẹ́ tì nínú ọ̀rọ̀ rẹ̀. Àlá Ọlọ́run mi mo wá dúpẹ́. Torí àná àtúndì òní mo dúpẹ́. Yá Mariam fún mi tura sùn foundation owó 200,000 naira. Yá Mariam. O ṣeun. Torí àná àtúndì òní mo dúpẹ́. Ọba Olúwa ó máa ní bẹ́yìí sórí orí. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo máa pẹ́ wá. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ìyàwó Manara. Ọlọ́run mi mo wá dúpẹ́. Wọ́n ní ṣẹ́gun wa Alhaji Taslim Akewusola 250,000 naira. Masha Allah. Nítúyẹ̀dì ilẹ̀ ìkàlìkẹ́ ọmọ dáadáa kàyà wáyàdé láìlá ayélujára àwòdàdà. Awal akọlọmọkà ẹkú jókòó ọ̀tọ̀lórí rèé ọ̀tọ̀lórí ẹ̀jẹ̀ àwọn ẹni Ọlọ́run rèé ọ̀tọ̀lórí ẹ̀jẹ̀ àwọn ẹni Ọlọ́run rèé bá a láyìlá ẹ̀jẹ̀ àwọn ẹni Ọlọ́run wà lórí jókòó ọ̀tọ̀lórí bàbá mi àgbà ọ̀tọ̀lórí rèé ọ̀tọ̀lórí wọ́n ti donate nǹkan tó wà very very huge and tangible. Masha Allah. And guess what? Wọ́n ní ká máa announce yẹn. Allah. La ilaha illallah. Wàdání túyàdí ilẹ̀ ìkàlìkẹ́. Àmúhùndà yàtà ìkànnà wáyàdí. La ilaha illallah. Sáwọn tó donate sí ọkà fún wọn.